àwọn àgbàlagbà bẹ́ẹ̀ ìmáàmù àgbà ilẹ̀kùn àwọn àfáà ni wọ́n pé tira wọn lánàá bí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ṣe ké lónìí ti àfáà afẹ́fẹ́ ẹlòmí dùn wà mo rí jòkó yìí pé wọ́n lọ́n bá ní amọ̀rí báyìí nu tí ń tánlẹ̀ tá a fẹ́ dá padà náà nu a gbọ́dọ̀ máa sá fúnra wa ká lè má bára wa sí orí wo di tẹlómi torí tọ́lọ̀ ń fún ọ kò fẹ́ mi àfi ń tó fún wa ń ká fi kó ìbára wa ká fi ọ̀ràn wa lọ́wọ́ mo kí jòkó gbogbo ẹ̀yin máyà níjòkó bí àwọn àgbàlagbà bá pọ̀ lẹ̀ mo gbọ́ lẹ́nu bàbá Ṣékùdùsù kọ̀rọ̀ rahimahullah ọlọ́mọba yọrù sí ọlá nàbí Muhammad wà wọlá bá ṣe kọ̀rọ̀ fún wa bàbá ọba ìlú Ìlọrin àti gbogbo agbègbè rẹ̀ lẹ́ẹ̀kan tí yá gbẹ̀ lẹ́ẹ̀kan látó bẹ̀ lẹ́ẹ̀kan tí Allahu yasimuka láta àbùdáraka wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim àti gbá wọn àtàgbà wọn ọlọ́mọ fi kàdà wọn láàmú ọlá nàbí wa Muhammad sallallahu alaihi wasallam àbá wa ìmáàmù àgbà tí wọ́n ti lọ sọ́dọ̀ Ọlọ́run yọ́nú tí wọ́n kó fi kẹ́kùn kẹ́ wọn Qul huwallahu ahad bismillah àbá wa ìmáàmù àgbà ní Màdé àbá wa ìmáàmù àgbà ní Gàmbàrí àbá wa Jánásì àgbà àbá wa Rábàná bàbá wa Mùkádàmù àgbà karùn-ún àgbàlagbà bàbá Sẹ́ríkì Mandami bàbá Makama bàbá Àjára bàbá Àlífà Gbani Àdàbí karùn-ún àgbàlagbà ọjọ́dọ̀ Sheikh wa Ubandumana Ọlọ́run gbogbo àwọn àgbàlagbà ní Emirates ní cabinet àánú Ọlọ́run ló fi kó àjọ má fi lórí ẹ̀tọ́ àká Ọlọ́run Nábì wa Muhammad ọjọ́ ti lọ bàbá dáńbọ̀rọ̀ ní sì ti bá sọ̀rọ̀ Ọlọ́run mọ́ kí bàbá wa àgbà tọ́pọ̀ àná ń sójú bàbá ọba ìlú lọ nílé àyí bàbá wa Baálé ọlọ́mọ́sàjárí pẹ́ ọlá mọ́ kí gbogbo àwọn bàbá wa níkàlẹ̀ àwọn bàbá Mágàjí ọ̀fẹ́ àdọ́dọ̀ bàbá wa gbà kọ́lọ́run mọ́sà ọlá àwọn ẹni Ọlọ́run kọ́ ọlá àwọn àfáà kọ́ wa mi dúró tì yí bàbá Alájànàkú Ọlọ́run mo kí yíò mo fi kí ogun àgbààgbà tó wà ní ẹkùn kí ìmáàmù Alájànàkú bàbá Sheikh Saheed ọba bàbá Idris àwọn ọba gbogbo yín mo kí ẹ̀dá kùtùrà àpò ní òní àfáà wa ṣé òféfé ẹ̀rí pé ń ta wá wọ́sìpù lónìí ìmọ̀ ni àwa pétìmọ̀ báwọn àtànánà sí pétìra wọn nígbàtí ọ̀làjú dàgbà nílùú yìí làwọn nǹkan kan ń sákò lẹ̀ ọlá wọlé òṣèlú wọlé méjì òpó àwọn alálàáfà ń joro lánàá àwọn àfáà ni wọ́n máa pé tira wọn wọ́n rántí gbà tí bàbá àbúrìdọ́ rahimahullah ìjọ tí wọ́n darí Morocco tí wọ́n wá fẹ́ sí wòlí máa fẹ́ sí àwọ̀ níjọ́ náà àwọn àgbàlagbà tí wọ́n wà ń jòkó gbogbo tó wà ń jòkó ń jọ náà àwọn ńláńlá ni wọ́n láwọn àfáà bàbá wa sáré kò tó ń bẹ ń bẹ níjòkó ń jọ náà bàbá àbátúrò ń bẹ ń jòkó ń jọ náà bàbá anábàbà ń bẹ ń jòkó ń jọ náà tí wọ́n ń jẹ́ ìmáàmù mọ̀lẹ́ ìgbà náà àwọn àgbàlagbà bẹ́ẹ̀ ìmáàmù àgbà ilẹ̀kùn àwọn àfáà ni wọ́n pé tira wọn lánàá bí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ṣe ké lónìí ti àfáà afẹ́fẹ́ ẹlòmí dùn wà mo rí jòkó yìí
pé wọ́n bá ní amọ̀rí báyìí nu tí ń tánlẹ̀ tá a fẹ́ dá padà náà nu. A gbọ́dọ̀ máa sá fúnra wa ká lè má bára wa sí orí wo di tẹlumi. Torí tọ́lọ̀ ń fún ọ kò fẹ́ mi. Àfi tó fún wa ń ká fi kó ìbára wa ká fi ọ̀ràn wa lọ́wọ́. Mo kí jòkó gbogbo ẹ̀yin máyàn níjòkó bí àwọn àgbàlagbà bá pọ̀ lẹ̀. Mo gbọ́ lẹ́nu bàbá Ṣékùdúsù Kọ̀rọ̀ rahimahullah. Ọ̀rọ̀ kan ní mo bá lọ́dọ̀ wọn jọ náà. Ẹni bá ti máa bá Kọ̀rọ̀ dáadáa iná àwọn tọ́lọ̀ ń gbà fún ni wọ́n wà. Wọ́n wá yanjú nǹkan kan lálẹ́ ẹjọ́ náà pẹ̀lú àṣẹ tọ́lọ̀ ń fi sí wọn lára. Kí ni àwọn àṣẹ mí ní màmá kì í? Wọ́n á ní aráàlú wọn nìyí bẹ́ẹ̀ bá kú ní tí ó sọnù ọ̀pọ̀ o. Tí wọ́n gbé lẹ́yìn náà lẹ fẹ́ gbé lọ. Dákẹ́ ọ̀dọ̀dà jẹ́ ń sọ̀rọ̀ bàbá mi fún ọ. Wọ́n ní bàbá Sheikh Al-Faqih ọlọ́sàsá. Àwọn méjèèjì là ń lọ sọ́dọ̀ àfa Kọ̀rọ̀ àgbà. Ẹnìkan ló gbé bùkátà kan wá agbára àwọn ọ̀wá ká. Àwọn dọ́dọ̀ àfa Kọ̀rọ̀ làwọn á kúnlẹ̀. Àbá ní kí ló dé Al-Faqih ojú rẹ̀ kọ́rẹ́ dání ọjọ́ kọ́rẹ́ dání o àṣírí ti fẹ́ tú o. Èmi ti gbowó èmi sì ti náà tèmi ìtú wọ́n sì bá wò rí bẹ́ẹ̀. Àbá wa ń rẹ́rìn-ín. Èyí fún náà ló jẹ́ kọ́rọ́ ní àdéhùn ni wọ́n àbá nígbò wọn wá ní kí nǹkan náà ṣe. Àlọ́dà ọlọ́dẹ yìí wọ́n làwọn àfa kọ̀ bàbá ń kọ̀rọ̀ ní ọlọ́dẹ yìí wọ́n ní ọlá ní àfa ìgbójú òsè ní tiwa àfa ní fún òlé fún nǹkan náà sóni ní. Ẹgbẹ́ ọ̀la wọn pé ẹ̀wọ̀n làbá ní sọ fún wa pé ó ti ṣe. Àájì náà wá wà ń bẹ àwọn bá ń wọ àfa. Bàbá sí Al-Faqih kan ọ̀rọ̀ kalẹ̀ náà ní pítọ̀ ó gbà fà gbọ́ bẹ̀tẹ̀ rúmbà wọn. Wọ́n ní kí ẹ ti ṣàyè fóònù báyìí. Àbákùlọ́dà fún àbálọ́lé. Nígbà tí ó dagun 6 ẹnìyàn bá dé láti Ìbàdàn àná. Nǹkan tí wọ́n lọ́dọ̀ làwọn ti yanjú ẹ̀ fún mi lónìí o. Àwọn wa padà sọ́dọ̀ àfa. Wọ́n ní bàbá Sheikh Al-Faqih wọ abú ẹkún. Àfa àfa ní kí ló dé ẹ̀yẹ́ máa yẹ fẹ́ràn wàhálà fọ́ ní nítorí òun sunkún yẹ bá lọ́dọ̀ Ọlọ́run kọ́. Báwo láti mọ̀ sí? Wọ́n náà fọ́ wa ní Al-Faqih Abdullahi àwọn tá à ń bẹ́ẹ̀ ní ọjọ́ ẹ̀mọ̀ kó ti kàn yín. Bàbá ti kó ń bẹ̀ ní ẹgbẹ́yìn náà ló kù ń bẹ̀. Ní tí mo fẹ́ lò níbẹ̀ ni pé àgbọ̀ kan ta náà ju ẹ ti lè kó ìlọ. Lórí ẹnu omi títà rẹ̀ ọ̀tán lẹ́dùn ní ó kú kọ̀wọ́ 50 years láyé ó sì fẹ́rí palẹ̀ iná bàbá tábìlì àdábì ìwọ̀n bàbá ń kì í pa ẹ wá wọjú eré ń kálukú wọ́n sì fìmọ̀ dára gbogbo yín lọ́lọ́run tẹ gbogbo yín tọ́lọ́run fi múlò ìdúró náà nìyí. Ìwájọ kójọpọ̀ bọ́mọ ya wa láti rí iye lówó mi lórí ọ̀dà ọmọ ẹ̀mí mi dàgbà pétọ̀ bó ṣe kó rí nìyí bó ṣe kó rí ni o. Bí a bá béèrè rẹ kò ní ìwọ́sẹ̀ máa bì àfọ́ àfẹ́fẹ́ máa pé só léèyàn ní ìsúnmọ́ kan pé ó léèyàn. Àdòdì olóṣèlú àṣìlòdè gbajúmọ̀ bí a bá rí sí sẹ́nitọ̀ kan bí tí wọ́n tọrọ débù kan bí tí wọ́n rí chairman kan bí wọn ò bá irú wa yìí àbùkù àfáà ni irú wa yìí ní jàpọ́nlé gbogbo iye yín tẹ́ ẹ daṣọ àṣírí bá àfáà Ọlọ́run ní tó àṣírí àfáà wa àbá Ọlọ́run kẹ́mi ẹ̀nà àtọ́lọ́run fi pọ́n ìlú ilé ni o Ọlọ́run ó ti fi pọ́n ìlú ilé mọ́tò fi ń kàn lú ilé àbùkù àlùbáríkà láwọn ẹni Ọlọ́run ọba tí ń ṣe kọ́dà ń kọ́ mọ́ padà o Ọlọ́run dákun mọ́ padà Ọlọ́run dákun mọ́ padà ọlọ́ àwọn ẹni Ọlọ́run Sheikh Al-Arabi
ọba tó fi mọ̀ pọ́n ilé tó fi yẹ yín wọ́n tún kàn yín lábùkù mọ́ àlùbáríkà ọlá àwọn ẹni ọlọ́run àlùbáríkà ọlá àwọn ẹni ọlọ́run àbá àwọn oníkàún ọlọ́run ní ẹ̀tọ́ ọ̀nà ìpọ́n lórí ilé lẹ́wà má fi kàn lórí lábùkù àfọ́ àwọn Mubarak tọ́jú ọmọ àwọn àgbàlagbà ọba tí ó gbàgbé ọ̀dọ̀ yín kò gbàgbé ẹ̀ ó ṣe ojú owó ó tún ṣèrè ẹ̀yìn òun la dúpẹ́ fún o ìgbàyí lọ́dá àlùfáà ìwádìọ́lá Sheikh Hassan ọlọ́run kọ́ kára dáadáa àlùbáríkọ́lá àwọn ẹ̀yọ́ ọlọ́run àfáà yàtúnyàn mẹ́mbẹ́ wọ́n bọ̀ dọ́kítọ̀ o Sheikh Labib àwọ̀rọ̀ má nírú sáàkà ilá ni wà kọjá gbogbo ọgbọ̀rọ̀ wá ní sùúrù báwọn náà ààbẹ̀ kàtọ́ pé ọlọ́run mọ́sà wọlé àwọn àgbàlagbà lánàá ọba tó fi yín rọ́pò bẹ̀ fún àgbàlagbà mọ́mọ́ yín kò mẹ́ Sahibul Qur'an ọba tí Sahibul Qur'an àfá àti ìmọ̀ràn tí kọ́lọ̀ mọ́sà yá fíẹ̀ àfá àmì kábàrà ni tí ẹ bá pé kú lè kábàrà fẹ́ dára lu ìtẹ́nìkọ̀ dá síwájú rẹ̀ tẹ́nìkọ̀ tí wọ́n tọ́lá àárẹ̀ wá wọn ọba máa sọ yí pé àìrúwélé ìrí torí àpékú àfá àmì kábàrà ti fẹ́ parí tẹ̀fsírì kó tó di pékú dé ó fẹ́ parí tẹ̀fsírì kó tó di pékú dé àfáwà sọ́ẹ̀bù kan lọ́lọ́run tó wá bùn láwọn ẹ̀bùn báhun ọlọ́mọ gbẹ̀bùn náà o ọlọ́mọ gbẹ̀bùn náà ọlọ́run pa méjèèjì pọ̀ fún Sheikh Labib ẹlòmíì lè sọ̀rọ̀ àníbùn kíkọ kọ́kọ́ ọ̀rọ̀ lọ́rùn kó sọ̀rọ̀ ọ̀rọ̀ lọ́rùn rahis sábà àbálọ́yà tuntun sí àbùfàtà ọlọ́run mójútó yí o bàbá wa tàtà náà bẹ́ẹ̀ ni ọlọ́run mọ́sàbà mójútó gbogbo orí ọlọ́run fi yín pààrọ̀ àwọn àgbàlagbà ní májá ìwọ̀n ó dókun o ọlá Ànábì wa Muhammad àròdúnrà mẹ́lẹ̀ gbogbo ilẹ̀ kún ẹ̀dàkùn ojú mi ọ̀ká bẹ̀ ni o àlùfáà kájọ̀dà kọ́hún ọlọ́run mọ́sà kára dáadáa gbogbo yìí ni mo kí torí àkókò ọlọ́run bá ń kí mo wá kí eléré ọ̀dọ́ Yàgúnmà tó bá lọ́rin wọ́n kí gbajúmọ̀ wa náà owó fi ti ní òkúta gidi kọ́ ọlọ́run kọ́ kára dáadáa wọ́n kí àwa jẹ̀mọ́ mi àlùfáà wa tí wọ́n á jòkó jẹ dókítà kọ́ àbáṣò gbogbo ìlú kí ẹ kú àfọmọnìyàn sí dókítà Alikali ọlọ́run wọlé àwọn ẹni ọlọ́run mo sọ lánàá nígbàtà wọlé dé dákùjọkọ́ Alikali dákùn rẹ̀ dání wọ́n wá dé àbọ̀dù báwọn jàmá kàmọ́lé wọlé léyìí nìtọ́ wọ́n wá délé wọ́n lọ́rọ̀ sí Ádámù ní sọ fẹ́rẹ̀ bá wòrán sí Ádámù wọ́n ti tó ń tíra ọdún tẹ́nìkan kọjá ẹ̀yẹ̀ sí wọn gbogbo àwọn káàkiri wá jáde ní ọ̀nà akọrin èmi náà kọ gbogbo alákọ gbọmọ àfáàgbọ́ sí akọrin ọ̀rọ̀ tó ti lọ́nà tó fẹ́ dọ̀rọ̀ ìfẹ́ dúpẹ́ ni ẹ padà mọ́ ni tóró ti lọ́dọ̀ Ọlọ́run àwọn abọ́ta afẹ̀hónú hàn bàbá wá sínú ọgbà ńjọ́ kejì níjọ́ mọ́ndé wọn kò bu àti wọn dá sí wọn ni barakallahu fik barakallahu fik kẹ́lìmọ̀ kan náà wá sọ wọ́n lè tẹ́sí yìí wọ́n á fi ìbára ẹ̀yọ̀ kan gbọ́nà kan wọ́n á sọ lè wọ́n ní àwòrókún wọ́n àníhàkùn ẹ̀pá yín láti ẹ̀ ń tẹ́sí wo ẹ̀ sì kọ́ fún ibi ẹ̀ má ti fẹ́ so bọ́ á sọ fún àjẹmọ́lá mi èyí tẹ́ fi pọ́nà lé ẹ fi pọ́n ẹ̀sìn lé ni èyí sì mi mọ́ pa yín láti ẹ̀sẹ̀ ń tẹ́sí òun àmọ́ ìníkàpá kí n kọ̀ fún ibi ẹ mọ́ sí torí ẹ ti bẹ̀rẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ wá ní gbogbo ohun tí dókítà sí lónìí tó sọ rí mọ́sàmì àìdáwà lálẹ́ alásìwọlú sí pọ̀ alásìwọlọ́pọ̀ wà láì ọ̀rán dókítà ní ìhòdó máa sọ̀rọ̀ sí wa ní rárá ìmọ̀ sọ ká fáwọn èèyàn
téèyàn bá mú rìpọ́ọ̀tù wá ẹ wọ ọ̀rọ̀ tí mo sọ fún lágbájá ó sì wá lọ sọ́sẹ́ ipálá ìdáná fẹ́ kó bá mi ọ̀rọ̀ tí wọ́n fẹ́ wọn bó ṣe sọ ọ̀rọ̀ tó ń kó bá dé tọ̀ ọ̀rọ̀ yóò dáa ó sì sọ so ó sì lágbájá ọmọ sọ̀rọ̀ sí mi wọ́n ṣe wù ọ̀rọ̀ so dókítà ọlọ́run kọ́wọ́lá ìlú tá a wà yìí kọ́wọ́lá àfẹ́ ìlú yìí lẹ́nu yín kọ́wọ́lá àfẹ́ mímọ́ kọ́wọ́lá àfẹ́ bàbá wa ọba ìlú Ìlọrin àti gbogbo agbègbè rẹ̀ ibi àlùbáríkà náà di ọlọ́run má jò dúró mbẹ́ ibi àlùbáríkà náà di ọlọ́run má jò dúró mbẹ́ ibi àlùbáríkà náà di má jò dúró mbẹ́ gbogbo ẹ̀mí àtàláfíà ara gbogbo oríyìn bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn àwọn ajẹ́tùmọ̀bí ọlọ́run mọ́sà kára dáadáa ọlá ìtì ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó dọ́kítọ̀ ní sì mo rí wọn lẹ́ẹ̀kan lẹ̀ mo rí dọ́kítọ̀ máa fara pamọ́ ni ṣé Ibrahim ló kí yín o mo kí wọlé ṣé Ibrahim ọlọ́run bá gbàdúrà yín ọlá nàbí bàbá wa prof ayaka prof ó ti lọ o lónìí jimá wọ́n fi kí lè pa bá wọn ẹ dákun àsìkò jimá ti wọlé ṣé òfééfé bọ́kálá ayé náà o torí jimá náà fi lọ ọmọ àlùbáríkà náà ti lọ ṣé òfééfé ẹ kú àṣeyọrí o ẹ kú àṣeyọrí o ẹ kú àṣeyọrí o kì í yẹ̀yàn jù báyìí lọ kì í yẹ̀yàn jù báyìí lọ bí aládùá ṣe dáa tó onígbígbà lọ̀gá rẹ̀ mo lè ṣàdúrà púpọ̀ iye Kùránì báyìí lè máa ń ṣe iye kan báyìí lè mi máa ń sà bá aládùá ṣe dáa tó onígbígbà lọ̀gá rẹ̀ afdalur rijal gbígbà rẹ̀ lọ́lọ́run fi ṣe yín lẹ́ṣọ̀ọ́ yìí ọlọ́run bó bá sì ti múnira bẹ́rú ìdẹ̀kùn ní fígbẹ̀yẹ̀ tó bá pẹ́rú lẹ́kún yọ̀fẹ̀ ní sí i ọba tó bá yín yanjú ẹ̀ gbogbo èyí tó kù náà ọlọ́mọṣà bá yín yanjú ẹ̀ ìyàwó àtọkọ Hajiya Khairat àtàhájì wa Abdul-Latif Khairat àdúrà lè ní ó ṣe fún yín ọba tó ń ta àgbàlagbọ́ lábàá kọjá lábàá ká àyà kan náà ní kàkẹ́ fún ọ àwọn ọmọ àfa àwọn ní kóòdù inú Kùránì àyà kan náà sì ní kóòdù yìí o.